kábíyèsí o. Oríyọmídé. Àmọ́ wípé a máa pọ̀ tó báyìí. Irinṣẹ́ tí a gbé wá kò lè ká wa. Ṣùgbọ́n tó lè jẹ́ kó ká wa dáadáa díẹ̀ ni pé kẹ́ ẹ rọra dákẹ́. Lẹ́ni tí ń sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá dákẹ́ wọ́n gbọ́ mi ta. Ṣùgbọ́n bí ẹ bá dákẹ́ kò sí tí mo lè sọ, wọn lè gbọ́ mi ta. Gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní ọwọ́ iwájú, ẹ má ga ọ̀mbrẹ́là, wọ́n lè gbọ́ ọ̀mbrẹ́là wájú. Iṣẹ́ méjì tí ó ṣe, iṣẹ́ mẹ́ta ni ó ṣe, ẹyọ kan wúlò, méjì ò ní wúlò. Àkọ́kọ́ ni pé kò ní jòrò ọgbà wọ. Ṣùgbọ́n méjì tó kù ni pé ó lè gún ẹ tó wà lẹ́yìn àtẹ̀gbẹ́ rẹ lójú, yóò sì tún di lójú kò ní jẹ́ orí rẹ̀. So inú wa máa bí pé ìwọ́lá ìbọn wájú o tún gbọ́ ọ̀mbrẹ́là. Ọ wà dàbí àwọn olóṣèlú, wọ́n dàbí bọ́ jẹntẹ́, kò tún wá ń wá bẹ́kùn. Oríyọmídé. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín, ẹ jẹ́ àdàbí láàrin ìṣẹ́jú kan, ẹ kí pé Happy New Year. Tó bá mú lọ náà ó máa gbóná. Tó bá mú lọ náà ó máa gbóná tó dé padà wá á ti gbóná. Oríyọmídé. Ẹ mọ̀ wo àádọ́mọ ẹgbẹ́ mọ̀ ní ìsìn yàtọ̀ sáṣàwọ̀ o. Oríyọmídé. Ẹ ti dá wọn mọ̀. Tẹ́ ẹ bá ti dá mọ̀ ẹ ti bọ́ tàbí ọba wà. Oríyọmídé. Ẹ̀tọ́ kò dúdú wẹ̀ tí kò dúdú wà. Oríyọmídé. Bọ́tà. Oríyọmídé. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìdí tí mo fi kí pé ẹkú ọdún mo rí yín. Ẹ̀yin náà sì rí mi. A sì rí wa pẹ́. A ṣe pẹ́. Níbi kan mo fẹ́ sọ fún igi tó lọ ń gbìn pàṣẹ tó lè bá tu o. Iná tó lọ ń dá pàṣẹ tó lè mú bá o. Ilé tó lọ ń bọ́ pàṣẹ tó lè mú o. Sáà gbà bẹ́ẹ̀. Tó bá wá rí bẹ́ẹ̀, ẹ lọ ṣe kí ni? Ẹ lọ kọ̀ọ̀kan.
Ẹ ṣé gan-an, ẹ kú àṣojú sẹ́yìn. Ní 1999 tí bàbá mi kú, ọkùnrin wà pẹ̀lú mi gbà náà. Gbogbo tí wọ́n ṣe ń gbà náà mo gbàgbé àwọn kan ṣùgbọ́n gbàgbé orin ẹyọ kan, orin yẹn mo wá fẹ́ dá fún yín. Àwọn àbáǹgbà náà tẹ́ sọ̀rọ̀ lọ, wọ́n ní aṣojú dé mi kò tá àṣẹyìn dé mi. Àṣẹ̀yìndé ní kò wọ́pọ̀ láyé. Ẹ̀yin sojú ẹ tún sẹ́yìn. Ẹ ń sọ fún mi pé kí n máa gbó àná. Ẹ sọ fún mi pé mo kí n máa kó lè gbó ẹ̀sán àmà ìtorí ti yín. Ẹ sọ fún mi pé ìgbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ yìí, kí ìsìgbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ èmi náà, láti máa ṣe gbogbo tí ó dùn yín nínú. Ẹ sọ fún mi pé kí n lọ túnra mú o. Ẹni ó bá yẹ̀ yín jẹ́ ti yàn mí jẹ. Ẹni ó bá tọ́ yín ti tọ́ mi. Ẹni ó bá nà yín èmi lọ́nà. Látọ̀dọ̀ àwọn olóṣèlú, bẹ́ẹ̀ni kan bá wà lẹ̀ mọ́ yín, ó jẹ́ olóṣèlú ni, kò jẹ́ olóṣèlú ni, ó ló ń lówó lọ́ni, ó lówó mi kankan láyé lójú ni, ẹ mọ ẹgbẹ́ àbọ̀sọ fún un, ẹ jẹ́ ń kọ́ délẹ̀ o, kẹ́ wá gbé, kẹ́ wá kọ́lẹ̀, kẹ́ wá máa kọ́ fún ọ, ẹgbẹ́ kẹ́lẹ́jà máa gbẹ́jà lọ, kẹ́lẹ́jà máa gbẹ́jà lọ. Òkìkí ti gbé màlúù dé. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Òkìkí ti gbé màlúù dé. Ẹlẹ́jà máa gbẹ́jà lọ. Wọ́n àti ìmọ̀ gẹ́gẹ́. Tábà kànlẹ̀kùn ṣọ́ọ̀bù yín, tábà kànlẹ̀kùn lé yín, tábà wájú ẹbí, tábà nà kẹ̀kẹ́ sí yín, tábà níbo lẹ̀ ń lọ, ẹ wá máa gbé Ládìjọ́ lọ, Ládìjọ́ lọ, ibi orí náà mi Ládìjọ́ lọ, ó máa yá ẹ wá bọ̀ wá o, ibi orí náà mi Ládìjọ́ lọ, Ládìjọ́ lọ, Ládìjọ́ lọ. Ṣùgbọ́n kìíní kan ò yé mi o, ẹ mú fóònù wa ní abẹ́ ẹ̀ lò ó. Tí wọ́n yàn lọ́jọ́ yóò
ẹ jẹ́ kí etí ọmọ ọ̀hún ọdún tí ẹ jẹ́ kí afọ́jú kọ́ máa rí i. ọmọ ìgbà lórí ẹni bọ́ọ̀dù. Cooperative wa wọ́n ti ń bá mi kọ́lẹ́tì orúkọ gbogbo àwọn tó kọ lẹ́tà pátá dáàmú rí lẹ́yìn òní ní alert ẹ máa rí owó yín ẹ gbàgbé pé àtẹ̀wọ́ kọ́ sanwó fún everybody náà so and the cooperative continues ṣùgbọ́n àkọ́kọ́ sanwó fún everybody náà tí ò ní sí wàhálà kẹ̀kẹ́ number 1 nìyẹn number 2. Gbogbo ẹ̀yin tí ẹni ọmọ ní àwọn scholarship wa ẹ̀yin tí à ń wò pé kò tí ì kọ́ ọmọ yín bí mo ṣe ń dé yìí mo declare another 5,000 children. Another 5,000 children. Oríyọmí dé. Ìbàdàn dẹ̀ ní school yẹn wà. Coordinators, chairman local government, ẹ tètè bá mi pín ó kárí káwọn ọmọ yẹn bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Tí ó bá jẹ́ pé àǹfààní college la ní, tó bá jẹ́ àǹfààní polytechnic project university, ẹ gbà lọ́wọ́ mi kẹ́ ẹ lò kíákíá. Ayé ọ̀yẹ́ iléèwé wo ló lọ wò mọ́ o? Wọ́n ọ̀yẹ́ kọ́ọ̀sì wo ló ṣe wò mọ́ o? Graduate is a graduate. Once you have your certificate, you are recognized. Èmi sọ fún yín sẹ́, a ní gbogbo àwọn tó ń lo àwa bí ẹrú. Tó jẹ́ pé ipò ẹrú làwa wà fáwọn. Ọmọ tiwọn ní ọ̀sẹ̀rú ọmọ wa. Oríyọmí dé. Àwọn tí wọ́n ń fi owó tiwa. Owó orí ni, owó ìlú ni, tí wọ́n fi ń tọ́jú ọmọ tiwọn, kọ́mọ wọn lè gbàgbó wọn, tí wọ́n bá kú òǹbẹ̀, kọ́mọ wọn náà tún máa darí ọmọ tiwa, láyé ọmọ wọn ní ọ̀sẹ̀rú ọmọ tiwa. Kò yẹ yé bí, ẹ̀ka bá yẹ kó tó ẹ̀mú ẹ̀. Oríyọmí dé. Oríyọmí dé. Adákùnrin bá wà lọ dágbò yìí pọ̀ bá rẹ̀ yìí sí wọn. Ṣéèjì ṣe. Ṣéèjì ṣe. Àwọn oníṣẹ́ náà yìí ti ṣe. Iṣẹ́ tí mo rán yín ni wọ́n fẹ́ mọ̀ bóyá ó ti rẹ̀ wá. Bóyá ẹnu ọ̀rọ̀ wà.
zone wa ó ti tó 400 ẹ jọ ẹ lọ máa bá mi extend it. I want more zones. I want more zones. Ẹ wá jọ ẹ má bínú nítorí tó ṣẹlẹ̀ tí àròtì ẹni ò tí ìjà bẹ̀rẹ̀ zone láti máa ṣe inauguration. Immediately after Ramadan a bẹ̀rẹ̀ inauguration. Immediately after Ramadan a bẹ̀rẹ̀ inauguration. Number 1 yẹn o. Number 2 mo kéde 1,000 àwọn èèyàn tí mo fẹ́ kọ́ ní tí mo fẹ́ kẹ́kọ̀ọ́ ṣe ọwọ́ tí màá ra irinṣẹ́ fún tí màá tún bá polówó tí wọ́n fi máa rí kọ́sítọ́mà. Ẹ wà mọ̀ pé kí ló ga wá ṣe ọmọ kẹ̀kẹ́de fún gbogbo èèyàn ni àwa ẹgbẹ́ńkọ́ ṣe rí èyí tí mo kéde o general public 1,000 ní fẹ́ gbẹ́ nìkan. Báàjì méjì ni màá wá ṣe nígbà tí a bá parí ti Yorùbá ní ògbè òun lé o tó ń dé nígbà tí n bá parí tọmọ ẹgbẹ́ tán tọmọ ẹgbẹ́ ní batch 1 ti general ní batch 2. Láti parí ti ní tán màá bẹ̀rẹ̀ ti wọn. Now mo máa fẹ́ orúkọ ẹ̀ tọ́rọ yẹ kí n ti bẹ̀rẹ̀ báyìí. Èmi ti ra irinṣẹ́ lọ mo ti ra irinṣẹ́ lẹ̀ báyìí. Àwọn tí wọ́n kọ́ sẹ́yìn ti now Oríyọmídé ẹ jọ̀ọ́ mo fẹ́ tọ́ ẹ kó ní interest nípa sẹ́yìn tíṣẹ́ yẹn wù gẹ́gẹ́ àwa iná náà mọ̀ kọ́kọ́ patronize ẹ jẹ́ ká fi ara wa ká fi la ara wa ká mọ̀ mọ̀ fira wa la ara àta nípa pé à ń la ara wa láti inú ara wa ọ̀rọ̀ yẹn ò mọ̀ pọ̀ sí nínú ara wa àwọn ọmọ wa tó kọ́ṣẹ́ yẹn wọn ní sí lẹ́yìn mọ́ àwọn ti mọ̀ yẹn nìyẹn kódà báwọn èèyàn mi nílùú èbó bẹ́ẹ̀ ṣe fi àwọn náà ní gbé wọn fún torí pé abẹ́rẹ́ wọn lókun jù bẹ́ẹ̀ ni now ìyẹn bẹ́ẹ̀ yẹn lẹ́yìn yẹn iléeṣẹ́ kan àwọn èèyàn kan ìní ìlàmọ́lẹ̀ wọ́n ti ṣẹ́ ńlá kan nìkan nìbàdàn mo wá lọ bá wọn sọ̀rọ̀ mo nídìí mo wá rí i pé nǹkan kan kù tọ́ ẹ ká ṣe tá a ṣe láti jọ yìí mo fẹ́ kẹ́ ẹ fún mi ní list ẹ wá jọ ní gbogbo zone mo nídìí list àwọn tó jẹ́ carpenter mi àwọn tó jẹ́ bricklayer àwọn tó jẹ́ welder àwọn tó jẹ́ oní POP Oríyọmídé ó dẹ́gbẹ́ tí a bá nídìí wọn Oríyọmídé o àti phone number àti location jẹ́ pé tá a bá nídìí wọn a kàn pè wọ́n láti inú nọ́mbà yẹn ni mo nídìí wọn púpọ̀ gan nítorí pé lágbára Ọlọ́run in a month time kò yẹ ká gbà less than 100 nínú wọn tí wọ́n máa ṣiṣẹ́ ó lè jọ ọkọ yín ó lè jẹ́ àbúrò yín ó lè jẹ́ ẹ̀gbọ́n yín ó lè jẹ́ ọmọ yín so ìyẹn bẹ́ẹ̀ yẹn tí ẹ bá gbàgbé ókè ìrìnsọ ìfẹsọ síta torí ìfẹsọ lè síta so olú àwọn ọ̀rọ̀ kan mo ti lọ tírénì òye ọ̀rọ̀ tó ṣe sọ́ọ̀tà tètè òṣèlú. Ẹ̀ka olókè sí bọ́ọ̀sì lò. Oríyọmídé mo bá kọ́ máa rí achievement wa ni ìfẹ́ kan mọ bí tá a gbọ́ sí. Yes, ẹ jẹ́ kí a filẹ̀ bẹ́ẹ̀ yẹn ná gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ tètè pèsè ẹ̀ fún mi ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò tí ì sáàyè Oríyọmídé o sáré àpéjọpọ̀ wa ò ní èyí ẹ̀ mọ̀ pé a pọ̀ tó báyìí èèyàn bíi mọ̀ pé a mọ̀ lọ 2,000 plus báyìí. Oríyọmídé sáré ẹni àwa tá a ti ní aṣọ yẹ́lò wa ẹ jẹ́ ká lọ ní
ẹ jẹ́ ká lọ ní mo fẹ́ ṣe kankan láìpẹ́ yìí ẹnu ọní ẹ̀kan ní aṣọ yẹn màkèsà dìgírí àjọ kan pé uniform day tí bá ti ní uniform day ẹ̀wọ̀ yẹ́lò jáde. Ẹjọ́ bá ti ní ẹjọ́ lọ gẹ̀tẹ̀ ọlọ́pàá kan bá mi sọ̀rọ̀ lánàá ó mú mọ́tò kan wọ́n bá sọ wájà aláàbò rí síkà àgídìgbò bẹ̀rẹ̀ láwọn mi gbogbo mọ́tò olùkẹ́ ló ti dà àgídìgbò tẹ́ mọ́lẹ̀ tó bá ti lè lẹ̀ mọ́ ẹ bá ń fi bẹ̀ àwọn èèyàn nínú tó ṣọ́ọ̀bù rẹ lẹ síkà àgídìgbò sọ báàgì rẹ lẹ síkà àgídìgbò mo rí àwọn ọmọ kan tí ń wọ aṣọ funfun bóun ti ti jẹ́ Okay. Mi ò kọ́ dáhùn yín. Mo bá ṣe àtúnṣe kan sí i. Ẹ dúró. Aṣọ ọrùn yìí ẹ lọ tún ṣe. Ẹ ṣàjẹ́ kó jẹ́ yellow colour. Ẹ lè kọ́ nǹkan míì sí. Ẹ lè ṣe mo ti àpúfù yín. Àwọn ọ̀dọ́ mi náà wọ́n lè jọ ìyẹn ẹnìkan sí. But I want everything to be yellow. Ọní omi ṣe o, Olúwa ní yẹ́lò omi ṣe o, Olúwa ní ibi ṣe o. Oríyọmídé ní ojú yín ní ẹ̀yìn yín àtOríyọmí Hamzat Farm Nàìjíríà àti ti London àti ti Amẹ́ríkà gbogbo diaspora àti Canada àti Dublin gbogbo diaspora ṣá gbogbo wọn pátápátá mo rántí pé ìjẹta òní ti Thursday òní ti US àpàdé ọwọ́ aago ọ̀nà bí ọwọ́ aago kan òru mọ́ra wọn ká tó kú òǹbẹ èmi mo rí èrò ń bẹ̀ gan ẹ̀rù Ọlọ́run bà mí pé ṣé àti Canada pé ṣé US àti Canada ni mo ti ní presence báyìí ẹ wo èyí sì èmi o kò lè jẹ́ èèyàn lélẹ́yìí o ní ojú yín lẹ́yìn yín wàláì ẹ fọkànbalẹ̀ mi ò ní dà yín mi ò ní lò yín fún àǹfààní ara mi gbogbo bí tí mo bá lè borí bọ̀ nítorí tara mi tí ẹ̀ ní jàǹfààní bẹ̀ ọba tó ní ẹ̀mí mi mo pè tí mo fi búra èèlè débẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tí mo bá lè borí bọ̀ nítorí àǹfààní tèmi àti tiyín ó kèèyàn ṣe wulẹ̀ kọ́ká tó God bless you. I love you.